gbé ní àwọn tó ń ṣe lẹ́yìn olórin fújì ọ̀kan ní sọrí ṣùgbọ́n ẹnu oníkan náà ni àti gbọ́ pọ̀n fúnra náà ni wọ́n á dárúkọ ara wọn wọ́n á lè gbé wa débẹ̀ dáadáa ẹ máa kú kalẹ̀ ẹ kú wájú sáà. Mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin. Orúkọ tí ilẹ̀kùn rẹ. Orúkọ tèmi ni Saheed Ìṣọ̀lá aka Sọrí Elégbé Òṣùpá. Sọrí yẹn bó lè ṣe korúkọ yẹn náà bó lè ṣe bá àlàyé pàdé ẹ Òṣùpá ló sọ yìí ní abẹ tí ń jẹ́ nǹkan yẹn láti dáadáa. Ọ̀rọ̀ tó ti pẹ́ ni o, Sọrí yẹn ti lọ fàgbọ́ but mo ti ń jẹ́ igi tó dẹ́yìn Òṣùpá. Ọ̀gbà tó wá dẹ́yìn Òṣùpá lọ́nà tó máa bá mi fà ló bá rí kà sí tó fi ti di Sọrí tó gba ayé mọ̀ wọ́n pariwo. Sọ a jẹ́ pé kó tó nípa ẹ ti ẹ̀ pàdé Òṣùpá rárá ni ẹ ti jẹ́ elégbè àbí akọrin àbó olórin. Mo jẹ́ elégbè, mo jó nílù, mo ti ṣe oríṣiríṣi nínú music. Ẹ mọ̀ pé wọ́n máa ń sọ kíní kan pé téèyàn wọ́n sọ pé kò sí irú òun, irú Ọlọ́run ni kò sí, irú èèyàn pọ̀. Wọ́n yẹn sọ pé Sọrí ń sìn báyìí, àìmọ́ ẹni tó mọ̀ ṣe Sọrí lọ tó yẹ kí Ọlọ́run ti fi hàn ní. Gbogbo tá a bá ń ṣe ká ṣáà máa rí ara bíi pé àwa ni. Bàbá bá lè yá pàdé Saheed Òṣùpá bó lè ṣe pàdé ẹ̀ ta ló mú yín lọ́dọ̀ ẹ̀ bó lè ṣe rí bó lè ṣe kò yín. Òṣùpá jẹ́ mẹ́ńtọ̀ mi láti lè. Wọ́n sọ pé nínú olórin pé tani Sọrí láì tó máa ń gbọ́ nínú olórin Barrister, Òṣùpá àti Abbas Akande Obesere. So èmi